everything down for now. Shut everything down in Yoruba land until our demands are met. Shut everything down. So ẹ máa send the ẹ̀ tó bá lálàá sí mi ẹ gbàdúrà lé lórí. Send alákọ̀ọ́kan sí wa nísìn. Fa alákọ̀ọ́kan dẹ́rù bà wá. Má fi alákọ̀ọ́kan dẹ́rù bà wá. Mo ní ẹni máa kú, ẹni máa yè ló máa yè. Ẹni tó fẹ́ kú, ó fẹ́ pàdé ẹni tó fẹ́ pa. Ẹ sọ̀rọ̀ alákan. Wọ́n mú Mandela ni. Àwa tó bá kú la máa báṣẹ́ lọ. No retreat, no surrender. Ẹ rò pé eré là ń ṣe ni. Ẹ̀yin sọ́dẹ̀ẹ́rẹ́ ni, èmi ò sọ́dẹ̀ẹ́rẹ́. Ẹ̀yin tó sì ń sọ́dẹ̀ẹ́rẹ́ ni kò kúrò. Mo fẹ́ lo language kan mo tún restricted. Oh, get out of the platform. Mú nǹkan tó fẹ́ mu apple juice ló mú yẹn. Máa jẹ́ sí mi lọ́rùn. Máa kàn ilé wa sí Ìjẹ̀bú Òde. Mò ń bọ̀. Wọ́n dé tán. Jẹ́ kèmi lọ jà fún wọn káwọn lè máa bọ̀ ní Ìjẹ̀bú Òde within the next 2 years. Ó rò pé eré là ń ṣe lórí platform yìí ni. Mo sọ pé platform eléyìí ló máa gbé ẹ̀mí ẹ̀ kúrò nínú Nàìjíríà. Bomb bastard. Nàìjíríà tó ṣiṣẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ school ẹ̀ ń sọ̀rọ̀ kinní kan ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ dẹ́ni nothing is working in the system. Nothing is literally working in that system. Ìyẹn lẹ wá ń sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ school. Mo sọ fún máa mú kẹ́ mú sí mi lọ́rùn. So tẹ́ bá wá sórí platform yìí ẹ máa sọ anything. Shut everything down for now. Kọ́ fún wa ní demands wa. No demands, we are not leaving the street until our demands are met. Ẹ má dẹ́rù bà wá. Ẹ má fi alákọ̀ọ́kan dẹ́rù bà anybody nínú wa. Ẹ tó bá lálàá kẹ́ ránṣẹ́ sí God padà pé àlá tó rán sí mi yẹn mo rán sí ẹ padà. In tó bá máa ṣẹlẹ̀ kó yí kúrò lórí wa. Ẹ má fi alákọ̀ọ́kan dẹ́rù bà wá. Àwọn ẹlẹ́fẹ̀ẹ́ máa fi àlá dẹ́rù bà. KOIKI máa mú ẹ tó bá wá sílé. Ẹ kọ́ mú mi tó bá mú mi ìjà sì ń lọ. Má wá sílé má wá àwọn ẹlẹ́fẹ̀ẹ́ máa fi yẹn dẹ́rù bà. À ń bọ̀ nílé tásìkò bá tó ẹ̀yin tẹ́ wà lé ní kẹ́ máa múra sílẹ̀. Wọ́n fẹ́ lórí máa bẹ̀rẹ̀ máa ń bọ̀ nílé máa fi dẹ́rù bà wá. Ṣé Tinubu ò padà sílé ni after many years tó lò ní UK kó padà wá sílé? Tinubu return back to Nigeria and become a Jagaban. Ta ló mọ Tinubu ní Jagaban tẹ́lẹ̀? Wọ́n di Jagaban kan nísìn ẹ wo gbogbo tó sọ gbogbo olùdá. Má fi nǹkan kan dẹ́rù bà wá níbi tá a dé nísìn má fẹ́ anything dẹ́rù bà wá. Nítorí bá rí korí sáré kó ṣàdúrà lé lórí 3 years la fi ń ṣe prayer àwa mẹ́fà mo need anybody lórí ẹ̀ 6 people every Tuesday àkínísẹ̀ ẹ máa fi àdúrà ẹ máa fi prayer dẹ́rù bà wá ẹ máa sọ pé ńlá kan ẹ máa fi alákọ̀ọ́kan dẹ́rù bà wá àfáà tó bá rí alákọ̀ọ́kan kó wé padà kó dá padà lọ́sọ́dọ̀ Ọlọ́run wòlíì tó bá rí àlá sẹ́mi àti Ìgbòho ẹ dá padà lọ́sọ́dọ̀ Ọlọ́run kẹ́ sọ fọ́nà pé àlá tó rí sí wọn yẹn á dá padà sí ẹ kó wá solution sí ìyà ń jẹ yín èmi nìyà ń jẹ ni